Apata Ewi Asatainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Àríkẹ́ adé òkú ọdún òkú ọdún. Àríkẹ́ ọ̀la òkú ọdún òkú ọdún. Ọmọ ìbíú dára òkú ọdún òkú ọdún. Apataewi mo dé. Ó yẹ jẹ́ máa kó lóríire ọlọ́jọ́ bíi tòní Margaret Olúwatóyìn. Àríkẹ́ ọlá àríkẹ́ àdé ọmọ àjọmọ́lé. Adúmáradé yín fúnjowó olóríire ọmọ obìnrin. Màmá Olúwayẹmí, màmá Olúwafẹ́mi, màmá Oyinlóye. Ọmọ èyí Victoria Adérẹ̀mí àyà àjọmọ́lé. Victoria Adérẹ̀mí. Ọmọ erin wọ́ torí àgbágòkè. Ọmọ erin jòkètè èrèlú yìí. Ọmọ erin jòròkè wọ́lọ̀sìn. Ọmọ erin kè pásẹ̀ òkè. Ọmọ erin sojú àṣà yòròyòròyòròyòròyòròyòrò. Ọmọ ọ̀bẹ̀rùn sẹ́gàn mọ̀mísí ọlọ́jọ́ ìbí ìwọ̀láyà bàbá Dáramọ́lá akọni níwájú adájọ́ aya wọn lọ́sàn Èkìtì olówó orí ẹlọ́mọ lọ́sànmọ́jọ ọmọ ọba ọmọ àgìrìjọjọyè ọlọ́jọ́ ìbí ìwọ lọ́mọ àjọmọ́lé ó yálé bàbá tó bí ọlọ́mọ ńlá o ọmọ ìgbàrà odò ọmọ ìbí ìgbàrà ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògúnlùgbàrà àjàgbàrá sọ́ọ̀bù sójú omi mọ́tò rẹ̀ wẹ́ mọ́ àìdédé kẹ́yẹ ojú ògùn níjẹun ọmọ náà mú ṣe lùgbàrà Olúwatóyìn máa gbọ́ ìwọ lọmọ wa ọmọ ẹkùn láàfin ọmọ òkè tẹ́rẹ̀ bí okùn gbọ́dọ̀ dé lóye ọmọ olúyì kò jèrè ogun kádé sígun kéṣù yìí òyì ládójúyèlé ọmọ lọ́sọ̀ kó dùdùndùn ọmọ lọ́sọ̀ kó dùdùndùn kọ̀yà ìka kèwì ọmọ òmù wọn ni mọ́gbàdìyẹ tani lọ́rẹ ọmọ àjànàyà ọmọ onímọ̀gùn àjànà ògùn àjànà kan tí gbé nílé láìsoko ọ̀nẹ́ ó kọ ní agbé nílé láìsoko omi ìjàrà kì í mú gbé nílé eléré ògùn orin níjànà ọmọ akago iléèbó òjé òrìṣà nípa ọmọ amóbìsókè ẹnu kíni ọmọ àbátìmọ̀ kan mọ̀kàn ọ̀kan tó dáa pọn ọmọ awíjọ́wíjọ́ mọ̀ dàbọ̀ yanyan ó dàbọ̀ yanyan ó dàbọ̀ ẹjọ́ wíwí ọmọ òdì náà bí èkùn ọmọ gidi kan ní ọ̀já kàrin kàndékùnrin wàá gbó wàá tọ́ wàá fèrè gíjóbì àríyáyá ni ti yá àríyáyọ̀ ni ti yọ̀ iná ní sàáyà ná ayé òmọ̀fọ̀yàyà ṣe ti ẹni láṣẹ ọlọ́run ọba okú ọdún èmi àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí. Àríkẹ́ adé okú ọdún okú ọdún Àríkẹ́ ọ̀la okú ọdún ọmọ ìbíú dára okú ọdún okú ọdún. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apataewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.